Oya ẹgbẹ́sẹ̀ àti kọlu lọ́wọ́. Ó bá dẹ̀ kì í jẹ gbogbo ọ̀tàgbìjì wọ́n bọ̀ títí. Wọ́n bí ìyá wọn, wọ́n bá fẹ́ kú lóko. Ìpínlẹ̀ ní ọ̀pọ̀ gbogbo àwọn ọ̀tá wọn. Ẹ lọ wo lórí fídíò. Akudeu Alicia. Ó, damo. Oi, nada. Oi, Alicia.
má lè rí kọ́mẹ́tì bí ẹgbẹ́ yìí. ajá ti wẹ̀ ọ̀kúndé wúdà ni. We're holding hands. So tẹ́ bá wà lẹ́yìn yẹn wọ́n máa tẹ̀yìn mọ́lẹ̀ lẹ́yìn yìí báyìí. Ẹ̀rín ní free tó ti yẹyin. Balógun ló kí bàbá. Gbogbo èdè, Fẹ́kí mídíà, àwọn ẹ̀kọ́. Ó gbé wa lórí ìjọba rẹ̀. Ó bá wọn dàda pátá ló kó. Ó pọ̀ kú so. Ó tún wà lórí yẹn o. Àwọn máa lọ bá ń lé, ìdí máa fún mi lóúnjẹ. Ẹ má bínú. Wọ́n ti sọ bọ́ọ̀lù lónìí, bàbá yẹn bọ́ọ̀lù lónìí. Olúwàmísà. Àwọn aláìní ni wọ́n ti máa fi. Aláìní
Okay. Ọjà Juni.
Yomi, Bami secure. Joko. Sit behind you. It sits behind you. Obìnrin yìí tó ṣe ń wájú rẹ̀ tó. Má lọ jókòó, wọ́n ti fún mi láyè, má jókòó. Yeah. Live and direct. Owó Abadami. Live and direct. Live from Agoda here. Confirm. Live and direct. Confirm. Confirm. Ọjọ́ Aláàfin. Live and direct. Live and direct. No be for mouth. No be mouth. No be mouth. Live and direct. Live and direct. See Mayor. Live and direct. Live and direct. Confirm. Sí àwọn àgbàgbà jọjọ. Àwọn àgbàgbà jọjọ. Confirm. Live and direct. No going back.
Adeyemo Igboho live at Owode Roundabout, Oyo State, Nigeria. Chief Sunday Adeyemo witnessing a mammoth crowd like this on this August occasion on a visit to Alafia for your yes. Chief Sunday Adeyemo. That is Chief there in the crowd. Yes, with a lot of crowd with him. Wow. This is massive. This is massive. On this day, July 22nd, 2025, we are seeing Chief Sunday Adeyemo go live at Owode Roundabout, Oyo State. Yes, in some moments now we'll be addressing the people. Yes, on the purpose of our visit to Oyo State. This is massive. The love is massive. Let's go now, Osa. You want that? Put your gas up there. Matthew, move. You want to let go of me? You don't go here, go Osa. You want to Okay. Ọjọ́ ká láyé máa lọ báyìí.